Ọládèjì kò ṣẹ̀ wá fún ọ Kẹ́hìndé. Bàbá mi ní o Kẹ́hìndé Ọlásùnkànmí Àjàdí ikọ̀ ọmọ Ọládèjì ọlọ́jọ́ bí òní ní ike sí ilé ló bá wà ní owó dé ẹ̀kúnlé ló bá wà ní owó kan lé oko àjọ̀dún orí kàdó ní o èjìrà ọ̀kẹ́ ara ìsokùn ọba ọmọ òyìnlá kí ọlọ́run ṣẹ́gi ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n ẹ̀dùgbàlájọ́ orígi ọkàn gbábẹ́jì ló wọlé tọ́ mi ọ̀pẹ́ kì í sí ìbẹ́kẹsẹ́ ó wọlé alákìsẹ́ ó sọ ọ́dọ̀ nígbà aṣọ ọ̀wọ́ dẹ́dẹ́ tẹrù. Kẹ́hìndé Ọlásùnkànmí Àjàdí ikọ̀ ìwọ lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòròsùn Ìbàdàn oníbànújà láìrọ́ni lójú ogun ìjà gbòòrò níjà Ìbàdàn ọmọ agbọ́ sásá mọ̀ ń sá agbọ́ yàyà mọ̀yà àgbò dúdú ni bàbá yìí fi ń bọ̀ tàbá rí ewúrẹ́ dúdú ni bàbá yìí fi ń bológun màrí màá kogun Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá ológbòdò kẹrin lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ ológun wọlé ṣọgbọ́n yọkẹ́ ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò làárọ̀ mi wẹ̀lẹ́ àrólú ṣọgbọ́n yọkẹ́ olóògbé ẹ̀rọ ògbójò ọmọ ike mi ọjọ́ tó yá kí ọmọ ṣe gbé mi fún ọ̀ya dùgàn ìmí ọjọ́ tó ṣá kí ọmọ ṣe gbé mi fún ọ̀ṣà láwẹ̀ ike mi wá díke àmúṣẹyẹ ọ̀run oníke ẹ̀yìn gẹ́gẹ́ eégún dín mẹ́fà lògbìn ilé èmi ní ṣe tọ́bìrì ó máa wo pàká ló dín mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tọ́bìrì ó máa wo ẹ̀kú ṣe mẹ́fà mo lò ó gbó ẹ̀wọ̀ aṣọ gúgú bó ṣe lu kámi lára bí àjèrè ẹ̀kún ló gbìn ní ìgbàlẹ̀ iwájú ológbòjò ìgbà eégún ni ẹ̀yìn ológbòjò ìgbà eégún ni ọ̀tún ológbòjò ìgbà eégún ni òsì ológbòjò ìgbà eégún ni ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò làárọ̀ mi wẹ̀lẹ̀ àrólú Ìbàdàn ọmọ àjòròsùn bàbá mi Kẹ́hìndé ọmọ Ọládèjì ò wá ní fọdún eléyìí ṣàṣemọ wọn náà ní fọdún eléyìí ṣòpin ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n Ọlásùnkànmí Àjàdí ikọ̀ ọmọ Ọládèjì kíkú mọ́ rẹ ọ̀kẹ́tẹ́ kárùn mọ́ rẹ ọ̀kẹ́tẹ́ ìran kúnúgún ìkúléwé dandan ni wàá kàṣà ìjà.